ẹ̀lẹ́ o ọ̀rọ̀ àwọn Yorùbá kan sọ pé bá a bá domi sódò àpàrẹ́ àtẹ́lẹsẹ̀ ní òpin ẹ̀yà ara. Òtítọ́ àbòsí ti dáyé ọjọ́ ti pẹ́, rìkíṣí ti dé ayé ọ̀nà ti jìn, ṣùgbọ́n ṣé ẹ mọ̀ pé àbòsí ń pọ̀ sí nítorí pé alábòsí ń rí bí bòsí. Bá a bá kọ̀ láti bo alábòsí láṣìírí tá à ń fi wọn ṣe ẹlẹ́yà káàkiri, ẹ rí wípé ó ṣeé ṣe kí wọ́n jáwọ́ nínú ìwà tí wọ́n ń hù, nítorí pé lọ́jọ́ tí wọ́n bá dọ́dọ̀ wa tó fẹ́ rojọ́ ẹlẹ́jọ́ tó bá ti dá a mọ́ wọn lẹ́nu tó kàn wọ́n lábùkù, wọn ò ní wá lọ́jọ́ míì. Ẹ jẹ́ kí n sọ fún wa o, bí wọ́n ti ń rojú ẹlẹ́jọ́ lọ́dọ̀ rẹ̀ náà ni wọ́n máa dìde lọ́rọ̀ tiẹ̀ lọ́dọ̀ ẹlòmíì. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ẹ̀dá ní kì í lè dá alábòsí lẹ́kun, nítorí àwọn fúnra ara wọn náà wọ́n fẹ́ràn àbòsí. Ẹjọ́ ẹlẹ́jọ́ ó dùn ún rò, bí wọ́n bá wá ṣe tiwọn fún wọn a máa dùn wọ́n, a máa ka wọn lára. Má jẹ́ kó dùn ẹ́, nítorí màkànmàkàn òun ni oyè ń kàn. Àmọ̀ràn tí mo fẹ́ gbà wá ni pé ká jẹ́ kí àbòsí kó máa kú ní kété tó bá ti dá gbègbè wa. Elédùmarè á ràn wá lọ́wọ́. Àmín.